ọmọ Yorùbá a kú oríire. Ibi tá fẹ́ jẹ́ ká gbàdó wù sí ó ti lálẹ́ wù níbẹ̀. ọmọ Yorùbá Tambuwa ti jẹ́wọ́. ẹ̀yin tẹ́bà mẹ́rin tó ń jẹ́ Tambuwa ẹ lọ sórí social media ẹ sáàṣì fún tàbí kẹ́ lọ sórí Google ẹ̀mẹ́ tó jẹ́ Tambuwa. Tambuwa ó ti jẹ́wọ́ lẹ́yìn tọ́wọ́ bàbá Tinubu tẹ̀ ó jẹ́wọ́ like ó sọ reality. ẹ lè believe pé ohun tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ rí nǹkan fìrí tabarí kanáàrí ẹmu ẹkì ẹwọn bí ẹ̀kọ́ ládìlẹ́dẹ̀ ládé Aláàfin kú bàbá èyí ò ládé adé aládìkún la gbà fáláàfin mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ mádẹ ọmọ Àtìbà kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá ó ti dojú ẹ̀ àṣírí ti tú. Tambuwa ti jẹ́wọ́ kò wá tán síbẹ̀ o kódà ó ti dárúkọ more than 95% àwọn olóṣèlú north ní ohun táwọn jọ ń plan fún bàbá Tinubu. ṣáà sọ fún yín bàbá Tinubu á sọ fún yín àwa tájọ́ mọ́ yín á sọ fún yín wípé ẹ fi ọ̀rọ̀ presidency sílẹ̀. ẹ jẹ́ kí Yorùbá máa lọ kí Ìgbò máa lọ kí ogun àjọ máa lọ. Yorùbá ò ní gbàgbé yín títí ayérayé. ohun tó dẹ̀ wà lókè tẹ́ ń wó bàbá Tinubu ó sì tàṣọ gbẹrù àfi tábà fẹ́ sáṣọ ló kù. ṣé ogun ara ti gbọ́ ohun táwọn Fúlàní sọ wọ́n ti pè pàdé o wọ́n ti ṣèpàdé. nígbà tí mo gbọ́ àwọn nǹkan tó ṣe ìpàdé lé ẹ̀rù Ọlọ́run bá mi ẹ̀rù Ìgbòho Òòṣà bá mi torí àwọn àtàjọ ọmọ bàbá olóyè Sunday Igboho wọ́n ti sọ kínní fún wa tí ò ń sọ̀rọ̀ 4 to 5 years tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé nǹkan báyìí máa padà ṣẹlẹ̀ láìpẹ́ yìí tàbí tó bá kù díẹ̀ ká gba òmìnira. ó sì ti ṣẹlẹ̀. kó tó di pé màá wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ sáré yan ilé yìí fún yín kí tiẹ̀ ni mò ń sọ ẹ já sojú abẹ ní kò járe. àwọn fáǹsì Mass TV ti complain fún mi pé mo ti máa ń rojọ́ jù then let me go straight to the point. nísìnyí gbogbo àwọn Fúlàní gbogbo àwọn Haúsá gbogbo àwọn emir ní gbogbo ilẹ̀ Haúsá káfàtà àwọn olórí ẹ̀sìn àwọn local ruler wọn táwọn pè ní traditional ruler àwọn political leader gbogbo wọn ti kó àwọn papọ̀ wọ́n ti ṣe ìpàdé níbi tí àwa àtàwọn bàbá tiwa táwọn tó pè ṣe làwọn ń bára wa jà táwọn ọmọ Yorùbá táwọn rojọ́ káàkiri ohun tẹ́lòmí ò lè ṣe lógún ọdún sígbà táwa yìí a máa sọ pé òun lè ṣe. kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. Tambuwa ti jẹ́ ká mọ̀ wípé gbogbo Haúsá tí bàbá Tinubu bá rí ní sọ̀ráǹdì ẹ̀ spy àwọn ni pé gbogbo àwọn táwọn jẹ́ Haúsá ti sowọ́ papọ̀ wípé òun làwọn máa gbé jáde tàbí kan náà àwọn sáà máa wá gbogbo ọ̀nà láti make sure wípé wọ́n lé Tinubu jáde kúrò ní Aso Rock ní 2027. gbogbo kìíní làwà ti rí tí gbọ́n kankan o eégún láti ká ìgbàlẹ̀ kọ́ rí o eléyìí náà wà nùkọ̀ tí mo torí ẹ̀ jáde. gbogbo àwọn Fúlàní pátápátá all over Nigeria wọ́n ti ṣèpàdé wọ́n ṣe lóru ìjẹta mọ́jú àná àlẹ́jẹ́dì bí a ṣe gbọ́. kí wá nípàdé ìdálé ó dálé bí wọ́n ṣe máa ṣe division of labour lórí bọ́n ṣe máa wá gbogbo ọ̀nà láti yọ bàbá Tinubu kúrò bẹ́ẹ̀ bí ìjìgá. náà lára àwọn ibi tá à ń lọ yìí ọmọ Yorùbá à ń bẹ bàbá Tinubu kó pín ìlú yìí látìgbà tí wọ́n ti dórí àlééfà but àrò pé bàbá wa dá wa lóhùn bó tiẹ̀ jẹ́ pé lẹ́nujọ́ mẹ́ta yìí bàbá Tinubu ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fáwọn ọmọ Yorùbá tínú wa dùn sí tèmi fúnra mi lè sọ tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà. ẹ wo tó ń ṣẹlẹ̀ ní
Kwara State newspaper ọkọ̀ gbé ni bàbá Tinubu ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà lára àwọn ibi tí wọ́n lè ti bẹ̀rẹ̀ sí ní pọ́blẹ́mù nìyẹn torí àwọn Fúlàní ti yarí wọ́n ní ṣé ohun tó fẹ́ máa ṣe fún àwọn ọmọ àwọn lélẹ́yìí tó fi ní káwọn tí ẹ̀ lẹ́yìn àwọn tí ẹ̀ lẹ́yìn tán àwọn ọmọ àwọn ló wá ń pa wọ́n ní bàbá Tinubu wá sọ wípé àwọn ọmọ yín wo wọ́n ní ẹ ṣé a gbọ́ pé wọ́n ní ẹ ṣé wọ́n mọ̀ wípé àwọn tó ń pààyàn káàkiri yẹn ajìjàgbara tàwọn ni wọ́n àwọn tó dẹ̀ ń pa àwọn tí wọ́n ṣe Islam tí wọ́n ń ṣe olóòótọ́ èèyàn àwọn ọ̀rọ̀ tó mọ́ pamari wọn àgbò gbọ́dọ̀ máa sọ tẹ́ni tó lọ́pọ̀lọpọ̀ ò máa sọ òun la gbọ́ pé wọ́n ní àwọn Sultan and Co sọ mind you fẹ́yìn tẹ́bà mọ́ Tambuwa ó ti sáàbù ní federal ó sì ti ṣe gọ́vnọ̀ ẹ̀mejì ní Sokoto State ó ṣe ọdún mẹ́jọ ó pé pérépéré ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ la gbọ́ níbi tí wọ́n ti sọ wípé bàbá Tinubu dalẹ̀ òun àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n dalẹ̀ òun wọ́n ṣe kíníkan pé nígbà tí wọ́n fa Buhari lẹ̀ òun ni wọ́n fẹ́ fà sílẹ̀ òun ló fẹ́ fà síbẹ̀ wọ́n dẹ̀ kó mọ̀ wípé Tinubu Buhari ò ní ṣe kọjá ẹ̀kan lẹ́yìn ìgbà tó padà bẹ́ òun ó ṣàsọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ṣùgbọ́n níbi tóun dé gbogbo nǹkan tó máa jẹ́ kí Tinubu kó fi àpèrè yẹn sílẹ̀ ni àwọn táwọn jẹ́ northern part of Nigeria ti bẹ̀rẹ̀ ṣẹ́ẹ̀lì sí alákọ̀ọ́kọ́ ní gbogbo mọ́ṣáláṣí ọ̀rọ̀ Tinubu ti dèwọ̀ níbẹ̀ èèyàn ń wá aṣọ tó fọ́tò Tinubu sí ni o tó oríṣiríṣi àwọn ọ̀ṣì débi wípé wọ́n lọ ń sọ fáwọn aláàfáà kọ́ máa bọ́ bí wọ́n ṣe máa ń ṣe wáàsí láàárọ̀ àárọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní lọ máa ṣe wáàsí ọ̀rọ̀ Tinubu against the north gbogbo àwọn tó lọ sílé kéwú nísìn wọ́n rí bàbá Tinubu bí èèyàn burúkú torí pé kí ni àwọn Fúlàní tẹ̀ ń wò ẹ̀sìn lọ́ fi máa ń bring wọ́n ṣe wọ́n á máa sọ fáwọn ọmọ yẹn wípé ó jẹ́ kí kinní kan ti ṣe kinní kan fáwọn mùsùlùmí o Tinubu ni ò jẹ́ o kinní kan kinní àwọn ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rẹ́ normal good day téèyàn bá gbọ́ tí ó bá jẹ́ni tó ní òrì tó ní làákàyè á gbégbèsè tó jẹ́ kó gbé. Tambuwa yẹ ká mọ̀ wípé gbogbo àwọn tó yí Tinubu ká yẹn pé kí Tinubu bọ́lẹ̀ ń bẹ̀ èèyàn àwọn ni wọ́n ní kan táwọn ṣe fún Jonathan làwọn máa ṣe fún pé ṣèbí ó rántí pé Jonathan more than 26 governor ló declare support fún more than 26 governor ló ṣe àtìlẹ́yìn fún Jonathan at the end of the day ńkọ́ wọ́n ṣàbàkàdàbà wọ́n yọ gbọdọ̀ Jonathan wọ́n yọ bìjìgà inú Tambuwa ti ń dùn pé bí wọ́n ṣe yọ yẹn o òun Tambuwa òun máa bọ́ síbẹ̀ ṣùgbọ́n nítorí pé Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ tó nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá Tambuwa tẹ̀ ń wò yìí àti El-Rufai àti Gumi mo fẹ́ lè sọ pé kò sí yàtọ̀ kankan nu wọn ṣèbẹ́gbọ́n tó El-Rufai náà ṣe ní Kaduna tó make sure pé kò sí Christian ẹ̀kọ́ báyìí ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ nígbà tó ń ṣe governor for 8 years tóun àti Sátánì Sokoto tọ́jọ́ ń fìdí gbòdì tẹ́ bá wò dáadáa àwọn newspaper kan jáde ní about 10, 9, 15 years ago kò sí ẹ̀ tó 15 níbi tí Nigerian government ti ń plan láti crack down àwọn Boko Haram tó ń pa wáyé torí pé wọn ì tí lágbára báyìí nígbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fresh Sultan of Sokoto ló máa yarí ó ní wọ́n gbọ́dọ̀ pa wọ́n gbọ́dọ̀ àtáàkì wọn negotiation nìkan ṣe pẹ̀lú wọn owó nìkan fún wọn. Can you imagine pé owó nìkan fún wọn
pé ìyà tíjọba fi ń jẹ wọ́n ló fa nǹkan tí wọ́n ń ṣe torí pé kí ni wọn ò lẹ́dúkéṣọ̀n ní good medication ní employment wọn ò ní kankan pé gọ́ọ̀mẹ̀ntì ti fẹ́ wọn 100% pé so tó bá tún wá attack wọn tó ń pa wọn tó ń ṣe gbá báyìí kọ́ pé wọ́n fìyà jẹ wọn ni lẹ́yìn tó ti fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Can you imagine? Gbogbo àwọn tá a lè ń sọ yìí èyí tó kéré jù ní wọn á ti pa èèyàn 100 nílẹ̀ Yorùbá wa yìí ní Nàìjíríà kan náà yìí wọ́n wá kó wọn á ní wọ́n ti repented Boko Haram wọ́n á kó wọn sínú àwọn security parastatals tó wà Nàìjíríà gbogbo ẹ̀ pátápátá dórí civil defence tó bá tí wọ́n fẹ́ lọ ṣe àwọn dirty job àwọn yẹn ló máa rán lọ just like irújọ tí wọ́n attack ilé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho àwọn repentant Boko Haram yẹn ló máa rán lọ nígbà tí wọ́n ti wáṣọ army tó ti wọṣọ ọlọ́pàá tó ti wọṣọ gbá tó ti wáṣọ àwo kò sẹ́ tó máa question wọn repentant Boko Haram bàbá tiwa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho bàbá yìí ní káwọn Fúlàní yé pa wá mọ́ kó fi wálẹ̀ kí wọ́n yé jí wa gbé mọ́ kó lọ jáwọ́ nínú pé kó máa jí wa gbé igbá kan àwo kan ìyí tó jẹ́ kí Buhari kí orí ẹ̀ fi wú kódà tó bá possible kan kó ṣe dáadáa fún Chief Sunday Igboho pé yes wàhálà kíkanjú lélẹ̀ Buhari má pàṣẹ a gbọ́ wípé allegedly pé Tinubu pàṣẹ kọlọ not Tinubu sorry Buhari I withdraw that statement not Tinubu torí èèyàn wa ọ̀rọ̀ yìí ó le gan o Buhari ni mo sọ o slip of tongue ní Tinubu ó ní kó lọ pàṣẹ Sunday Igboho wọlé ìyẹn Buhari ṣùgbọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bàbá wa olóyè Sunday Igboho Ọlọ́run fi àánú ẹ̀ fi wá wọn rí Ọlọ́run fi àánú ẹ̀ fi dẹ́mi wọn sí kí làbá máa sọ the story would have changed by now. mo lè tún fásitì ìdúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa emeritus merited intelligent distinguished royal integrity honest dependable professor Adébánjí Akíntóyè Stephen Ọlọ́run dìdí fi bàbá yẹn ta wá lọ́rẹ ni Ọlọ́run dìdí fi wọ́n ta wá lọ́rẹ if not ohun tá à ń sọ ìkọlà bá máa sọ lè Yorùbá nígbà tá a lọ sótún ìwọ lọ sósì bàbá yìí ló jẹ́ ká mọ̀ wípé nǹkan wà tó ń pè ní 1940 amalgamation bàbá wa Professor Banji Akíntóyè ni wọ́n jẹ́ ká mọ̀ at least tí ó bá sí security tápa yóò ka security ẹ̀ lè fi wálẹ̀ ká máa lọ ká lè dáàbò bo ara wa ọ̀rọ̀ ìdáwà wà lẹ́nu ẹ̀ látijọ́ yìí ẹ wá dúró àwọn ọmọ Yorùbá tá ti ń pariwo freedom for Chief Sunday Igboho ẹjá tún bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section nísìnyí pé freedom for Chief Sunday Igboho because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọ́n ti sunkún sí Chief Sunday Igboho lọ́rùn Igboho ṣàánú wa jọ̀ọ́ tó bá tiẹ̀ wá kọ̀ ní káwọn mídíà yín announce kó ń bọ̀ bó tiẹ̀ wá kíníkan ẹ̀mọ̀ wọ́n nígbàgbọ́ nínú Igboho débi wípé wọ́n mọ̀ pé tí Olúwa mi bá kọ́ sọ̀rọ̀ lásán gbogbo Fúlàní yà sá lọ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ Ọlọ́run máa ń dá àwọn kan bẹ́ẹ̀ tí ò ní sí tàbí ṣùgbọ́n níbẹ̀ kó tó di pé wọ́n á tẹ̀síwájú ẹni sáré pè fídíò yìí fún wa tá a bá ń sọ fún yín pé àwọn èèyàn wa náà ìwà bàjẹ́ pọ̀ lọ́wọ́ wọn kẹ̀yìn gbà wá gbé. ẹ̀yin tèmi tẹ jẹ́ fún àmì nítorí pé Fúlàní náà ló ń ìgbà tá a ti lè nǹkan kan jà ẹja fẹnu jà
tábà ṣe é wọ́n ní Fúlàní ni tábà sọ bí wọ́n ní Fúlàní ni alẹ́ mo wà ilẹ̀ ti súnkàn mo fẹ́ ṣe kí ló kọ́ kí tó sàn nǹkan kákọ́kọ́ gbọ́ sínú oṣù méjì tó wà lókè yìí àwọn ọba Aláàbẹ̀ àtolórí ẹ̀ ọba ńlá àtolórí ẹ̀ àwọn ìkàkẹ́ ní inú ìlú bẹ̀tẹ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tí wọ́n fara sí kó sí ibì kan wọn àdè wọnú ilé wọn kàn yọjú wíńdò ni àjẹjọ́ wà bẹ́ẹ̀ náà yìí ní ìbọn but after that wọ́n kó nínú ìlú yẹn tí wọ́n bọ́ ta lọ wọ́n lọ sínú agbo àwọn tó ń da wọn lé wọn pàdé wọn lé wọn kó wọn lé wọn kó gbogbo ẹ lọ àwọn pẹ̀lú ògbó ọlọ́pàá lọ́wọ́ lọ́wọ́ tí ń tẹ̀ wọ́n tọ́lá wọn mi ti wọ gẹ́gẹ́ àti ìdúpẹ́ fọlọ́ ẹlẹ́kẹ̀ẹ́jà ní Aláàbẹ̀ ọba Aláàbẹ̀ ọ̀dà wọn lọ gbé ìyàwó rẹ̀ wọ́n gbé wọ́n bá 90 million ní inú ilé kìí ṣe 9 million 90 million wọ́n bá nínú àpò nínú ilé wọ́n sàn ṣe ìwádìí ọba lọ́pọ̀ wọn ń pawó ìyàwó rẹ̀ ní pé àwọn èèyàn náà kò jẹun sọ́ọ̀mù àbáwọn dáńdé àgbẹ̀ ni ó lóun ọmọ abẹ́ nìkan kówó tí òun wọ́n wọnú àkáǹtì rẹ̀ àbá 38 million nínú àkáǹtì ẹni tó wà nínú Kwara iṣẹ́ kìíní sí àṣírí gbogbo àwọn tó ṣe bí àṣírí wọn nípò pẹ̀lú agbára lọ. Wọ́n náà ti gbé ọba kílò jẹ́ baba ńlá náà wọ́n ti gbé ṣé o àti òkè wọ́n ti gbé olórí ìyàwó ọba ńlá náà wọ́n ti gbé ọ̀nà wọ́n ti gbé lọ sí Àbújá tó máa ń wà ní gbogbo àwọn tán owó tán bá nínú ọwọ́ gbogbo wọn nínú káàsì ó ti ọ̀pọ̀ rẹpẹtẹ ní olórí ọba baba ńlá náà so ti sèǹtì náà wọ́n ti gbé lọ sí Àbújá jẹ báyìí. náà mọ̀ ẹ́ rí i pé ilẹ̀ ti sú fídíò ìran kò clear dáadáa mọ́ bọ́ ọ́ ní láti ṣe fídíò oníbọ́sùn gbèsè ìtẹ́gbọ́ yìí ẹ mọ̀ pé tí kìíní ìbá ṣẹlẹ̀ láwọn tẹ máa ń bì ẹ̀ fún Fúlàní ni tábà yìnyín gbé Fúlàní ni tábà sábà parọ́ mọ́ ìlà àbọ̀pọ̀ fẹ́ pàwọ̀ ọ̀gbọ̀n Yorùbá kan lọ gbé inú ilé ẹ̀ ta ló dúrọ́pù nọ́mbà ẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ àtàwọn àwọn ọba yẹn ṣé wọ́n jọ mọ Yorùbá ni Fúlàní ló ní nọ́mbà wọ́n sì làjì Fúlàní ìlànà Haúsá ni wọ́n ni. tábà sọ pé àwọn Fúlàní gbé ìnáwó ṣe kidnap ibo náà fi ń ràgbọ́n sẹ́ẹ̀rí gbogbo nǹkan yìí àtọwọ́ Yorùbá náà ló fi ń wá ẹ̀kún kí bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ bóyá fásitì ẹ̀yin náà sì gbọ́ o ẹ wá dájọ́ ó sì bóyá ṣé pípa ni ká pa àwọn eléyìí àbí kí ni kẹsẹ̀ torí ẹ̀yin tẹ́ ṣe pè fún mi bóyá ẹ lọ dájọ́ ẹ̀ torí tó bá ṣẹlẹ̀ tán sì ti Fúlàní lè mọ ẹ̀mí rí tara yín peace out ẹ̀yin náà gbọ́ o ẹ farabalẹ̀ púpọ̀ ẹ̀ tẹ́ sọ tí ò dá pa àwa Fúlàní ẹ lọ gbọ́. lójà kò sí wàhálà kó tó di pé màá play kíní fún yín ẹ má gbàgbé o studio project wa ṣì ń lọ support wa and mọ́tò náà tí a tún gbìyànjú àti get lẹ́yìn mẹ́ta ẹ support wa odò àgbà kó ní gbé ọ̀dà lẹ́ o God bless you all.